أأنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه يبخل عن نفسه والله الغني والله الغني والله الغني والله الغني والله الغني والله الغني وأنتم الفقراء وأنتم الفقراء ما شاء الله فإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. ثم لا يكونوا أمثالكم. gbogbo àtàwa wà ń bí gbogbo ẹni tí ń jẹ́ olóríire níbi tá a wà yìí ni kó nawọ́ ẹ̀ sókè. tó mara rẹ lólóríire. olóríire pátá ni kó nawọ́ rẹ̀ sókè. wọ́n ní chairmanu Ìkòsí Ìṣẹ́rí wọ́n wà ń bí mayores tọ́ ẹ dákun wọ́n ní ẹ̀yin náà ẹ bọ́ bí ẹni tí wọ́n rán wá ní. ẹ dá sí tọ́lọ́ ẹ má bọ̀ wá. wọ́n fi dáadáa rán yín ẹ̀yin náà sì ní dáadáa tẹ́ ẹ fẹ́ ṣe. Inshallah. kò lè jẹ́ pé ni ọ̀ràn yín nìkan lẹ́ẹ̀ máa jíṣẹ́ rẹ̀. wọ́n ní èlò. aleykum salaam wa rahmatulah. èlò. tó àwọn náà ní ẹ̀yin náà lẹ́ẹ̀ lọ jíṣẹ́ fẹ́ni tó rán yín wá pé bíbẹ̀ ṣe rí nìyí o ọba àlọrin pàápàá wá o. nǹkan gbéra wọn pọ̀. gbogbo àwọn àfa ńláńlá nílùú Ìlọrin ni wọ́n sì pèsè o. bẹ́ẹ̀ni. gbogbo àwọn olówó Èkó yìí náà ni wọ́n pèsè o. wàláhì. ẹ jíṣẹ́ fún ẹ lọ́hùn máṣá. nǹkan gbéra wọn pọ̀. ẹ̀yin náà lẹ́tùn lọ jíṣẹ́ fàáfà. ṣé ẹ̀yin ọ̀wá ní tẹ́ fàáfà lẹ́nìí. lónìí fún owó mọ́sálásí. látọwọ́ tọ̀dọ̀ yín. látọ̀dọ̀ tí yín ń kọ́. من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر أنا الجيلي محي الدين اسمي الله وعلامي على رؤوس الجبال وعلامي على رؤوس الجبال تركت أوام بي محمد أديت ولا أولاه ما كنت أتدي أديت ولا كانت نبي محمد صلاتي وتسليمي صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية على المصطفى المختار خير
البرية أعوذ بالله من الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه. الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ a dúpẹ́ dáadáa. alhamdulillah. ẹ jẹ́ a parí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. àní ẹni tí a lè dúpẹ́ fún jọ Ọlọ́run lọ. Allah. èyí tí ọpẹ́ wa fi kọ́kọ́ jẹ́ ọ̀ranyàn. ó ní pé bá a bá wo àlámọ̀rí wa bá a ṣe wà ń bí. Allah. ìjẹ́ mùsùlùmí wa oríire ńlá ni. Alhamdulillah. bá a bá jẹ́ mùsùlùmí kí ni ó fà wá jọ sáàyè yìí. Allah. àti pé tá a bá wà láàyè kí ni a máa bára wa sọ. mọ́ba tó ti ṣe wá ní mùsùlùmí a máa dúpẹ́ fún o. yudillu wa yahdi. man yasha'u minal wara. man yasha'u minal wara. Masha Allah. wa laysa 'alal insani ghayyun wala rushdun. Masha Allah. wa laysa 'alal الإنسان غي ولا رشد. tọ́ adúpẹ́ kó fọ̀nà mà wá. يضل ويهدي. tá a jókòó nítorí ẹ̀ látàárọ̀ ọlọ́run kó bá wa yọrí ẹ̀ sí dáadáa. يضل ويهدي. ọlọ́run kó wọlé okò àfáà tó pè wá abẹ́ ọlọ́run. ìyọ́nú ọlọ́run dákun jẹ́ á bá pàdé. Amina. ìyọ́nú ọlọ́run jẹ́ á bá pàdé. Amina. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. síwájú ọ̀rọ̀ mo kí bàbá wa tí ń bẹ níjókòó. bàbá ọba Ìlọrin wọ́n ń bẹ níjókòó wa tá a wà yìí. Ṣéèwù. n ò gbóhùn yín dáadáa. Ṣéèkù. n ò gbóhùn yín dáadáa o. Ṣéèkù. ọlọ́run ó wọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. bàbá ọpẹ́ fún wa. Àmín. Àmín. nǹkan ni wọn lè ní ó jókòó tì mí yìí ọlọ́run ní jẹ́ wọn masàárè yín. Àmín. gbogbo ẹ̀yin tẹ́ wá jáde lára wọn ẹnìkan ò ní ṣerú ara wọn. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo wá kí àwọn àlùfáà mi ńláńlá tí wọ́n ń bẹ níkàlẹ̀. Bàbá oníyanjú. bàbá oníyanjú bàbá ọlọ́dán àti àwọn àfáà ńláńláńláńlá tí wọ́n ń bẹ mí ọ̀gbọ́. bàbá wa Bàbá ń bàrígà. sí ìdíni tó ọlọ́run mọ́sá bọ́ wa ṣe dáadáa fún wọn. Àmín. ọlọ́run mọ́sá ṣe dáadáa fún wọn. Àmín. ọlá Àmín. nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo kí gbogbo àwọn bàbá tí bàbá òkè odò a kí wọn. Bàbá wa bàbá ń bàrígà. ẹ ṣeun bàbá ń bàrígà. Wọ́n wà Bàbá bẹ́ẹ̀. kí o. gbogbo yín la kí o kódà Bàbá wa ọ̀tẹ́. a kí àlùfòlá ní pàápàá lára. Bẹ́ẹ̀ ni. ọlọ́run mọ́sá bá wa dúró tì yín. Àmín. ẹ ti yọ sáyé ayé ti mà yín ọlọ́run ò ní tì yín mọ́lé. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà Bàbá wa Arísókúná. bàbá wa Aruzukuna. nílẹ̀ gbókọ̀ rẹ̀. Bàbá wa. Aruzukuna. Olórí àwọn Ajánásì. olórí àwọn Ajánásì. Àfáà mínísítà.
àfa àgbà Naam. àbẹ́ àwọn akọ́hún Bẹ́ẹ̀ ni sà. àwọn máa ń ṣe pé prógráàmù tiwọn báyìí lálẹ́ alálẹ̀ wọn á ṣe àṣemájú tọ̀dọ̀ wọn. àṣemájú ni lọ́dọ̀ wọn Allah. ọlọ́run ó jẹ́ ọmọ ṣe é ṣe o àmín. ọlọ́run ó jẹ́ ọmọ ṣe é ṣe o. amina. ẹ rí ìwà ń bíbá ìwà látàárọ̀ Bàbá wa ọ̀tẹ́. bàbá wa ọ̀kẹ́ ọ̀tẹ́ authentic. mo tí ì lọ ọ̀dọ̀ àfa authentic Naam. ò ní máa padà sí ibùdó amina. ò ní parẹ́ máyé lára Àmín. ò ní parẹ́ máyé lára àmín. ò ní parẹ́ máyé lára àmín. àárín ìwọ pẹ̀lú ọlọ́run ó ń gún ọlọ́run ní jẹ́ ó dàrú amina. bí àárín ìwọ pẹ̀lú èèyàn kan bá dàrú ó lè dàrú bẹ́ẹ̀ àkókò wáyé ńjọ́ kan náà a sì ní lọ ńjọ́ kan náà ṣùgbọ́n àárín èèyàn pẹ̀lú ọlọ́run ní kéèyàn ó máa sọ àárín rẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run ní jẹ́ ó dàrú. Àfi kì í wà lọ́jà ká má máa fi. ká má máa fi. Ṣé bọ́lọ́hún ló fàfihàn sáráyé. sáráyé. Authentic ọlọ́run tó fi hàn sáráyé ọlọ́run máa fi hàn lápá. Ọlọ́run máa fi hàn lápá. àwọn àfa oníwákànú àlífà gan wa nìyí. àlífà bàbá wa sọ láti. ọlọ́run mọ́sá bá wa dúró tì yín Àmín. ọlọ́run mọ́sá dúró tì yín Àmín. ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. mo kí gbogbo àwọn awardees Allah. tí wọ́n wà ń bí olóyè wa Shehu Ahmed Al-Mukhtar àwọn náà wà nú àwọn Allahu Akbar àwọn ni wọ́n tọ̀ mo mà dúpẹ́ lọ́wọ́ yín nǹkan tí kì í ṣe kínní lọ́dọ̀ mi aládàá bàbá. kì í ṣe aládàá mi àìnú rídọ̀ náà ló lè dárú ẹ̀ lẹ̀ Tọ̀. ó ní àwọn ń pàdé mi owó ikú náà bàbá ṣé torí èyí tí mo lò lórí long bridge ń bí Ká tó débí. sásìkò tí mo lò tí mo fi wákàtí 6 rin Ìbàdàn síbi séèyàn lẹ́ ń pàdé mi sí ni àbẹ̀wò. salamun alaikum. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o dáadáa tọ́lọ̀ ń ṣe fún yín ò ní bàjẹ́. sunnatun nabawiyyatun. ijabatuha fardun ala kulli muslimin. إجابتها فرض على كل مسلم. lẹ́yìn náà mo kí gbogbo àwọn ìyá wa tó wà ń bí báyìí dáadáa tọ́lọ́ ń ṣe fún yín ò ní bàjẹ́. Àmín. ẹ̀yẹ tòní ò ní jẹ́ àṣemọ fún wa. Amina. apàṣẹ láti Àbújá Tọ̀. dáadáa yín ò ní bàjẹ́. Amin. kẹ́ ẹ tó sọ̀kalẹ̀ nù mọ́tò wọn ti sọ pé apàṣẹ ló déhùn. Allah. àṣẹ tẹ́ wàá pa ń bí lónìí ọlọ́run ó jẹ́ ọjà ṣẹ dáadáa. àṣẹ owó ni ó jẹ́ inshallah. àṣẹ tàbújá ni ẹ pa ń bí lónìí. bẹ́ẹ̀ni. àṣẹ tàbújá torí bá a bá ti ráwọn èèyàn tó fara má bújá wọ́n ń ráṣẹ pa ń bẹ̀ ni. inshallah. bẹ́ẹ̀ tí ẹ jálàṣẹ lọ́nbẹ́ bá ti jálàṣẹ láàrin tiwa ń bí ó ti dáa. ọlọ́run ó ṣe dáadáa fún yín. Àmín. mi ò ní fẹ́ ká tún gba ara wa lásìkò mọ́ ojú èékárẹ́ èkó bọ́ jẹ́ pé bẹ́ẹ̀ sùn ń ta kò sí nǹkan kan tó ṣe fún yín àwa yìí sùn ta ilé là á sùn ẹ ti dá bàbá wa ọba jókòó látàárọ̀ Bẹ́ẹ̀ni. ẹ dá ogun bàbá tí mo bá ń bí ẹ dá wọn jókòó látàárọ̀ so bọ́ bá jẹ́ pé nǹkan kan ló kù tá a máa ṣe nísìnyí ibẹ̀ ni ká lọ straight ọlọ́run ó ṣàánú wa Àmín. ọlọ́run ó ṣàánú wa Amina. ẹ wàá bá mi dìde nítorí tọ́lọ́run àti ti àná Muhammad sallallahu alayhi wa á sallam. dìde nàró á ṣàdúrà fún àlùfáà wa Abdulgani Àbòtó. àbòtó Allah. ọmọ àlùbáríkà ni èèyàn dáadáa ni olùsúnmọ́ Ọlọ́hun ni olùbẹ̀rù Ọlọ́hun ni wàláhì ìmọ̀ tí mo máa gbogbo ohun tí mo kà á lẹ̀ yìí kódà ojú ròyìn rẹ̀ lọ ọlọ́run wa wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀nà tí ọlọ́run fi mú sáàlì kíyámà ó lè máa jẹ́ mà fún gbogbo wa ẹ má jẹ́ ajé ó jẹ́ mà ẹ̀yin àfáà náà lẹ́jọ́ kó yìí bóòlù ọlọ́run ṣe mú ànábì Yahya lọ sáàlì kíyámà Allahu akbar. ìbọ́lọ́run ń bẹ ń bẹ ibi ànábì Yahya ṣe ń pariwo ńjọ́ náà ìwọ ọlọ́run
èyí ti jẹ́ bí mo ṣe ṣe tiẹ̀ tó àwọn kèfèrí yìí ọ̀rẹ́ mi mọ́gì ọlọ́ọ̀ni bọ́ ọba tún sọ gbólóhùn ká gbogbo ohun tó ṣe láyé tó ló fi sẹ̀mí gbogbo ẹ̀ ní ó bàjẹ́. إذا المرء كانت له فكرة Masha Allah. وفي كل شيء له إبرة وفي كل شيء له آية تدل على أنه واحد. Ọlọ́run nìkan ló tó bẹ́ẹ̀ ẹ bá mi pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Gbé ọwọ́ rẹ méjèèjì òkè ó fi pariwo Ọlọ́run. Allahu Akbar. Tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Ó wu Ọlọ́run ló gbé ikú rẹ̀ gbọ́ ọ̀nà ibi tó gbé gbà. A wá ṣe iná anzalnahu kan. Ẹyọkan. Wíwú Allahu mẹ́ta. Attahiyatu lillah. Náà ní ká fi gbẹ̀yìn ẹ̀. Abẹ́ Ọlọ́run Ajabulgeni. Àbòtó Ọlọ́run mọ́tà bá wa kẹ́. Ọlọ́run bá wa gẹ̀. Ṣekú ní sinmi fún. Abẹ́ Ọlọ́run àfi tóbi rẹ̀ ṣe nù mọ́lẹ̀ rẹ̀ ni ó gbé àbòtó sí. Ṣáájú ẹ̀dá Muhammad. Bismillahirrahmanirrahim. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين bá a آمين. ṣe dúró náà bá a ṣe dúró. ẹ jẹ́ a ka làkàdíjà kún kọ̀ọ̀kan fúnra wa ẹyọ kọ̀ọ̀kan. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní bẹ́ẹ̀ yẹn bá ń ké làkàdíjà kún lójoojúmọ́ kò ní tètè kú kò ní tètè jákùn. ṣùgbọ́n ńjọ́ tí ó bá kú kò ní rántí ké wàláhì. ẹ jẹ́ a ké lónìí ká mọ̀ pé Ọlọ́run ò ní pa wá lónìí insha allah. a rántí lọ́la amina. a máa rántí lógún ọdún ọgbọ̀n amina. ọdún 50 ọdún amina. 100 ọdún kan sí amina. ẹ̀yin náà tó ń bẹ̀. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ẹ jẹ́ a jókòó. wọ́n ní àjòkó jókòó. tọ̀. Allah. tọ́ nígbà tó rí bẹ́ẹ̀ nísìn ájì wa àìnà rídọ̀ àìnà rídọ̀. mo fẹ́ kí o jẹ́ ma àwọn olóyè. èèkàn tá à ń wá nǹkan lọ́dọ̀ wọn Yeah. kò sí nǹkan kan tá à ń wá lọ́dọ̀ yín ju pé kẹ́ ẹ wá sí tọ́lọ́run lọ ká ṣe tọ́lọ́hún. àfa àti kílẹ̀ ara rẹ̀ ó lè bí ọ̀pá ń bẹ́ẹ̀ ni ìyà ọ̀jẹ̀ ń ọba tó dá òun tó ti sọ pé má mi ń dá bàtí fìlà fìlà àrùdé. إلا على الله رزقها. ọlọ́run kò change àdéhùn rẹ̀ bí ṣe ń ṣe náà ntọ́fẹ́ ṣe náà ló ti sọ yẹn ẹ̀yin tá a wá ní kẹ́ ẹ wá bá a kọ́lé ọlọ́run ẹ̀kọ́ wọ́n ní ká kọ́.
ẹ gbìyànjú ẹ bá wa kọ tá lẹ́ni àkọ́kọ́ tá àkọ́kọ́ pè tí ò ní bọjà jẹ́. tí ọba ní tí ò ní bọjà jẹ́ ni tí ò ní báwájú jẹ́. ọ̀tẹ́. àfà. bàbá ọ̀tẹ́. authentic. wọ́n lẹ́yìn lẹ́ni àkọ́kọ́ tá a pè. authentic. bàbá ọ̀tẹ́. a fẹ́ gbé gbogbo ọ̀rọ̀ tọlọ́hun yìí kọ́ ọlọ́run. tọ́. Allah. nítorí pé o lágbára rẹ̀. ẹ kájú ẹ̀. ọlọ́run sì ní kí ọ̀nà ó ṣí fún ọ. alhamdulilayi. ọ̀nà ò ní tì mọ́ láéláé. amiina. o ò ní dẹni àná. amiina. o ò ní parẹ́ máyé lára. amiina. o ò ní dẹni àná. amiina. o ò ní parẹ́ máyé lára. Àmín. àárín ìwọ pẹ̀lú ọlọ́run ò ní dàrú. Àmín. àárín ìwọ pẹ̀lú ọlọ́run ò ní dàrú. Àmín. o ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan náà ni àìnórídọ̀ ti sọ pé ẹ̀mí mi balẹ̀ authentic ti dé. ẹni abá wa sọ pé àfẹ̀mí balẹ̀ lé lórí báwọn. ẹni a bá pè lọ́tẹ̀ẹ́tì. àfikọ́ bá wa gbé ẹrù náà níbi tó gbé wúwo. tó wúwo. àfikọ́ gbé mi ó gbé wúwo. àfa wa. wọ́n ní àwọn tí a jọ wá. tá tẹ̀lé wọn wá. gbogbo ẹni mọ bàbá ọ̀tẹ́ rí tó tẹ̀lé wọn wá. mọ bọ̀ wá wájú. authentic. fakhrul islam. Allah. ẹ bẹ́ẹ̀ ṣe dúró náà àbí ẹ kúkú wa ẹ wá dúró lọ́dọ̀ ẹ dúró lọ́dọ̀ ẹ̀mí. salati wa taslimi. masha allah. wa azka tahiyyati. على المصطفى المختار خير البرية. tó àfa wa. ọ̀tẹ́. ẹ dákun kí lè fẹ́ fi dá sí tọ́lọ́hún. àtàwọn èèyàn yín. ẹ dá sí kí ẹ̀rù ọba gbogbo àwọn ahun tí bá ń bẹ ń bí. torí ọlọ́run fúnra ẹ̀ láwọn ahun ń bẹ lọ́tọ̀. aruni baila tọ́lá umura bíbó olè. mi ò ní fẹ́ kí. Allah. àfa wa authentic. naam. wọ́n ní àwọn fẹ́ síde wọ́n náà fẹ́ síde lásán ni báwọn bá ti síde gbogbo tí ọba máa tẹ̀lé. bẹ́ẹ̀ ni. wọ́n ní àwọn èèyàn tó yẹ káwọn ọjọ́ wá síbí lẹ́nìí wọn ò lè wá. wọn ò lè wá. wọ́n ní ṣùgbọ́n tí ó jáde lọ́dọ̀ wọn wọ́n ní àìnórídọ̀ òun fúnra ara rẹ̀ yọ ọ̀rẹ́ rìn. alhamdulilayi. wọ́n ní ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ lórí ntọ́ náwó sí i. inshallah. wọ́n ní yóò jẹ́ ṣíṣe ṣùgbọ́n authentic ní pẹ̀lú ògo ọlọ́run òun kọ́kọ́ fún wa ní $1 million. Allahu akbar. gbogbo àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n wá ń bọ̀ ọ̀hún a máa retí pé ńgbà tí èsè nìkan. bẹ́ẹ̀ ni. kì í tí ì ṣe èèyàn méjì. kì í ṣe èèyàn mẹ́ta. káwọn arètí tó nípọn bẹ́ẹ̀ náà. kì í ṣe èèyàn márùn-ún a rí $5 million láti bẹ̀yìn. inshallah. ta lẹni tí ó tẹ̀lé wọn. ta ló fẹ́ tẹ̀lé authentic. ẹ wá dákun ẹ bá mi na ìka àárín. náà. ẹ bá mi na ìka àárín. sí bàbá ọ̀tẹ́. sí alhaji wa Abubakar Sọláàtì authentic. authentic. ẹ bá mi na ìka àárín sí. ìkaarin. gbogbo wọn tó bá ní kaarin. àṣà alámúnẹsẹ̀rá báwọn bàbá ṣe é sá. báwọn àgbàlagbà ti rí. pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ntí ọ̀pá ọláyà ò ní wá bá ọláyà láyé. àmín. ntí ọ̀pá ọláyà tí ó bá ọlẹ́rù láburú kò ní bá ọláyà láyé. àmín. ẹ bá mi sá alámúnẹsẹ̀rá yẹn. bismillahir rahmanir rahim. wa rafa'na laka dhikrak. wa rafa'na laka dhikrak. wa rafa'na laka dhikrak. ورفعنا لك ذكرك. 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 ورفعنا لك ذكرك.
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. gbọ̀tún yọ ògbòsì yọ ní sátìrámánì ọba tó ní mí tó bá wọ lọ́hùn àtọ́jú lẹ́fìsà lẹ́rú lọ́wọ́ ọ̀tẹ́ ọlọ́run ti fojú lẹ́fìsà lé ẹ lọ́wọ́ mọ́tẹ́bùrú gbàsà lọ́rẹ́ mọ́tẹ́bùrú gbàsà. wọ́n ní àkèké pé tẹ́lẹ̀ bíi létí ìjì ọlọ àwọn tó tẹ̀lé ọ yìí náà ẹ bá rìn ayé ọkùn jù ọ lọ yìí. àbí káwọn náà ó dá sí i. àwọn náà ayé ọkùn jù ọ lọ. wọ́n ní Seun Silva number 1 àwọn wọn làwọn fún wa ní 300,000 naira. Allahu Akbar. kò ní tán bẹ́ẹ̀. àmín. ẹ ní wọ́wọ́ tì. àmín. Al-Mukhtar wọ́n ní ọ̀rẹ́ làwọn jẹ́. Mukhtari. 50,000 naira. Allahu Akbar. Masha Allah. ẹ máa dárúkọ ẹ máa dárúkọ. tá a tún ní. kí kálukú máa dárúkọ ara rẹ̀. Alhaji wa Mansour Adémọ́lá. naam. Alhaji wa Mansour. Alhaji Mansour Adémọ́lá àwọn dà. ọlọ́run jẹ́ délé dáadáa. Masha. ẹ délé dáadáa ọlọ́run ànábì lọ́dọ̀ ọlọ́run. Alhaji wa Kudus wọ́n náà fún wa ní 100,000 naira. Alhaji wa Mansour Adémọ́lá wọ́n náà fún wa ní 100,000 naira. Allahu Akbar. wọ́n ní Alhaji wa Mansour 250,000 naira. Allahu Akbar. Imam Abdulhafiz Lẹ́kì wọ́n ní 50,000 naira. 50,000. mo rò pé ṣé àwọn akọ̀wé yín wọ́n ń kọ́. wọ́n kọ́. ṣé wọ́n ń kọ́. ẹ sì fún wọn ní account number kí wọ́n máa jù ú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. àfọwọ́ alẹ́ adabi bàbá wa ọ̀tẹ́ ni wọ́n tẹ̀lé wa. Alhaji Ishaq 50,000 naira. Tààtún ni. Alhaji wa Ishaq 50,000. Alhaji wa Ishaq 50,000. wọ́n ní 50,000 naira. Kò ní tán bẹ́ẹ̀. àmín. ẹ ní wọ́wọ́ tì. amina. Alhaji wa Authentic. Naam. Abẹ́ Ọlọ́run ò ní parẹ́ o. Amina. ò ní parẹ́ o. Àmín. ò ní parẹ́ o. Àmín. ò ní parẹ́ o. Àmín. ò ní parẹ́ o. Amina. La hawla wala quwwata illa billahi al-azim. ẹ lọ jókòó. wọ́n ní ká ẹ lè jókòó. ẹ ṣeun Ọlọ́run ò ní jẹ́ ọ̀tá ń bẹ̀. Àmín. Tààtún ni apàṣẹ ń kọ́ o. bàbá wa pàṣẹ. apàṣẹ dàlátà Àbújá. wọ́n ló kàn yín. ó kàn yín. kò sí nǹkan kan ní gbogbo bí ẹ wà yìí Àbújá náà nìkan wà. tọ̀ apàṣẹ wọn wá ní kẹ́ ẹ máa bọ̀. ẹ máa bọ̀ wá. kẹ́ ẹ sì mú ìyàwó yín lọ́wọ́ kò sí ní tẹ́ ẹ ṣe tí ìyàwó yín èé sí ń bẹ̀. Allahu Akbar. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. Allahu Akbar. لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا. tọ́ Alhaji wa pàṣẹ Ọlọ́run ní gba àṣẹ náà dànù lọ́wọ́ yín ẹ máa ń ráṣẹ pa. Àmín. èyàn ò lè pàṣẹ rárá owó ní bẹ́ẹ̀ lọ rẹ̀. Allahu Akbar. owó ní má pàṣẹ. wọ́n ní gbogbo apàṣẹ gbogbo ilẹ̀ Oòduà dáadáa yín ò ní bàjẹ́. Àmín. ilẹ̀ fẹ́ fún amọ́sálásí la fẹ́ kọ́ bàbá àti wa kọ́lé ìwà tá à ń gbé. apàṣẹ. ẹ fi hàn jàmá ká dẹ́rù bà gẹ́gẹ́ wọ́n. bí n tí wọ́n sọ yìí ẹ fi hàn tẹ́rí tí mo bá ti wà níbi kan tí mo lẹ́lẹ́rìí ó ti parí. so kí lẹ fẹ́ ṣe fọlọ́hún nù gbogbo tó ṣe fún yín
ẹ wá dúró tó ṣe fún yín o kílẹ̀ fẹ́ fọlọ́hún. ẹ wá dúró tó ṣe fún yín. Allahu Akbar àwọn ti béèrè ẹ ti wá béèrè so àwọn náà sì ti sọ pé nǹkan báyìí ni èló lẹ fẹ́ ṣe ìyàwó yín ní sọ̀rọ̀ fún yín o ẹ̀yin ò tí ì sọ fún o. wọ́n ní èlò ni a dá kọ. èló. ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu akbaru. ẹ ní kòsì. àmín àmín. ẹ ní maya. àmín. ẹ ní rí wàhálà. àmín. gbogbo tí ọba yín tí wọn fi sọ pé lágbájá kò rí bó ṣe rí mọ́ Ọlọ́run ò ní jọ́ dọ́dọ̀ yín. àmín. wọ́n látàwọn àtìyàwó àwọn apàṣẹ làwọn fún wa ní 2 million naira. Allahu akbar. èmi ìbá wa sọ pé ẹ má jẹ́ ó jẹ́ 2 million ṣé a wà pé alájà fún wa ní 2 million ẹ̀yin náà wá fún wa ní 2 million àrìjálù qawwamuna 'ala an-nisa. ọkọ sálà láṣẹ àti ẹ̀dẹ́lé àmọ́ fọ̀rọ̀ ṣẹ̀ wọ̀ wá ń bí ayọ̀ èlò lọ ná lọ́hùn ọ̀nà 1 million èmi náà ná 1 million. ok. oyè ó yàtọ̀. ẹjí ó yàtọ̀. ẹjí ó ní nǹkan kan lórí ẹjí ó lọ́mọ. Masha Allah. tọ́ bàbá wa pàṣẹ. wọ́n ní gbogbo wọn náà wọ́n ń sọ pé àìnà rídọ̀ owó àwọn lọ́wọ́ àwọn sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ikú ò ní yà yín o àrùn ò ní yà yín o bí wọ́n ṣe ń sọ pé àwọn gbẹ́kẹ̀lé yín ẹ̀yin sì lẹ́ gbẹ́kẹ̀ lọ́lọ́run ẹ̀ ní ṣubú o ẹ̀ ní ṣubú o wala hawla wala quwwata illa billah tọ́ ẹ lọ jókòó. bàbá wa pàṣẹ. àwọn tó bá àwọn èèyàn tó bá yín wà yìí ò ní fi nǹkan kan lẹ̀ ni àbí bá a bá pé gòkè wá kẹ́ ẹ máa wá gba 3 million àbí billions àwọn náà ó tò lẹ́yìn yín ni ẹ sì gbà tọ́ ọlọ́run ó ṣàánú wa ọlọ́run ó ṣàánú wa ọlọ́run nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam àárín àwa pẹ̀lú ọlọ́run ò ní dàrú àárín wa pẹ̀lú ọlọ́run ò ní dàrú la hawla wala quwwata illa billahi. bàbá wa pàṣẹ. mọ̀ ń gbọ́ o. wọ́n ní ta ló tún kàn bàbá wa inú rídọ̀. wọ́n ní Sewuwa Ahmed Al-Mukhtar àwọn ni à ń retí nísìn ṣé wọ́n wà ní jókòó ṣé wọ́n wà ní jókòó. wọ́n ní ṣé wọ́n ti dé jókòó. àwọn ni wọ́n wálé kan. bẹ́ẹ̀ ni. Allahu Akbar. Allah. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله ما شاء الله فلينفق مما آتاه الله. ajiwa àìnà rídọ̀ wọ́n ní njọ́ tí àwọn ń sọ fún bàbá wa Mukhtar yìí pé bó o ní amọ̀rí mọ́sálásí kan fẹ́ rà á wọ́n ní àwọn ìdákẹ́ tán tí Haji Mukhtar fi sọ pé mo fún yín ní 1 million. Allahu Akbar. àwọn wa ń ṣàlàyé njọ́ náà pé a máa tún pe àwọn èèyàn jọ tí wọ́n bá wa dá sí i ọ wá tún fẹ́ sọ ọ̀rọ̀ míì wọ́n á lọ sọ pé Haji Mukhtar ẹ má tún ti sọ̀rọ̀ mi ẹ jí ó dijọ́ yẹn ẹ jí ó dijọ́ 1 million tẹ́ẹ̀sì fúlẹ̀ fún àyínná àti gbà yẹn ná ṣùgbọ́n tó bá dijọ́ yẹn mo mọ̀ pé ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ. Allahu Akbar. tọ gbangba lọ́wọ́ adẹ́kun yìí o ló dẹkùn. ọ wá kú kíkedere ọbẹ̀ wò. kó bẹ́ẹ̀ wò. bàbá wa pàṣẹ. wọ́n ní kún 1 million jọ yẹn. ọjọ́ náà. wọ́n ní fún 5 million tíjọ́ tẹ́ ẹ wá táwọn sọ àwọn fi 500,000 sí. ó di 1.5. ẹ pariwo ọlọ́run ni. Allahu Akbar. wọ́n á ní gbogbo ẹ̀ pátá làwọn ò fi ilẹ̀ ní ìsìn. Ọlọ́run kó wọlé ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. Haji wa Mukhtar ẹ ní mòsì. àmín. ẹ ní maya. àmín. ẹ ní rí wàhálà. àmín. ẹ ní lọ́ọ̀lẹ̀. ẹ sì ní parẹ́ máyé lára. gbogbo ọ̀nà tí àṣírí ń gbé ń bú ọlọ́run ní tú láéláé. ẹni tó sì rí àṣírí yẹn kò ní rí tú. ọlá ànábì wa Muhammad.
ọ̀làlá haúlà wàlà quwwata illa العلي billahi العظيم. adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Allahu Ẹ ṣé. Akbar. Aha. Àwọn jama tí a bá wọn wá jama kan náà ni bàbá Bẹ́ẹ̀ ni pàṣẹ sà. jazakumullah. ọlọ́run aláàjì wa authentic ló tún fún wa ní Bàbá 50,000 naira. Allahu Authentic Akbar. ló tún fún wa ní 50,000 naira Allahu Akbar. tó ń fi sọ̀pọ́ọ̀tì Haji wa Mukhtar. Tọ́. Allahu Akbar. Alhaji Abdulhafiz Sehu ní Lẹ́kì. Èèyàn bá sì lọ gbé Lẹ́kì lásìkò tá a wà yìí. Odidi owó ni. Ẹ́n? Odidi owó. Gbogbo Lẹ́kì lọ́wọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni sà. Tọ́ kí lẹ fẹ́ fún wa kí lẹ fẹ́ fi sọ̀pọ́ọ̀tì Haji Mukhtar. Wọ́n ní èlò 50,000 kí àwọn méjèèjì ọba bá wọn máa bínú. 50,000. Kò burú Ọlọ́run ní jọ́ tán bẹ̀. Amina. Ẹ ní dẹ́ni ilẹ̀ o. Àmín. Ọ̀làlá hawla wàlá quwwata illa Illa billah. billahi Ẹ lọ al-azim. jókòó. Wọ́n ní ẹ lọ Masha Allah. jókòó. Ta ló tún kàn? Wọ́n ní ta ló tún kan bàbá wa inú rídọ̀. Ta ló tún kàn? Wọ́n ní ọkàn Al-Mubarak. Bàbá wa Al-Mubarak. Al-Mubarak. Muhammad Taofik Al-Mubarak. Òun wá dà o. Wọ́n ní àfa wa náà dà. Wọ́n ní bàbá oníkàún. Allah. Wọ́n náà sọ̀pọ́ọ̀tì Al-Mukhtar ní 100,000 naira. Bàbá wa oníkan. Àwọn tó ń sọ̀pọ́ọ̀tì authentic náà 100,000 kò ní tán lọ yín o. Àmín. Ẹ ní wọ́wọ́ tí o. Àmín. Àlùbáríkà yín ò ní gbàdánù o. Àmín. La hawla wala quwwata illa Illa billah. billahi al-azim. Tàtún ni Muhammad Taofik Al-Mubarak. 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 Àtàwọn èèyàn Àti rẹ̀. gbogbo ẹni tó bá mà wá rí ẹ máa bọ̀ wá. Muhammad Taofik Al-Mubarak. Masha Allah. Antum haula'i. Tọ́ àlùbáríkà tí ń bẹ lára yín ò ní gbọ̀n dànù. Amina. Dáadáa yín ò sì ní bàjẹ́. Amina. A fẹ́ kọ́ mọ́sálásí. A fẹ́ kọ́lé Ọlọ́run. A fẹ́ kọ́lé Ọlọ́run. Bẹ́yìn náà bá sì kọ́ wàláhì a kúkú kírun bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ó sì máa gbà á. Abẹ Ọlọ́run èló lẹ fẹ́ wá bá wa fi kún eléyìí náà kẹ́ ẹ tó kọ́ ìtàpé ẹ̀kọ́. Èló bàbá Sàkọ́fí. Ìwà ti jẹ́ àwọn èèyàn ti sọ ọ̀rọ̀ yìí dáadáa. Tọ́ Haji wa Al-Mubarak wọ́n ní àwọn fún ilé Ọlọ́run náà ní 300,000 naira. Allahu Akbar. Ọlọ́run lè jẹ́ ọ̀tá ń bẹ̀. Amina. Ẹ̀yin jàmáà tẹ wá tẹ̀lé wọn wá. Àwa tá a tẹ̀lé wọn. Ń gbọ́. Náà. Wọ́n ní ẹ̀yin jàmáà yìí. Kì í ṣèrò. Àwọn fẹ́ kówó yẹn dání ẹ kówó wa. Ẹ kó wa. Ebi 300,000 ni. Bọ́ bá jù bẹ́ẹ̀ lọ ẹ kó gbogbo ẹ̀ wá. Allah. Ṣé ìmáàmù wa ní Lẹ́kì? Ìmáàmù wa ní Lẹ́kì kí lẹ fẹ́ fi sọ̀pọ́ọ̀tì Al-Mubarak? Bàbá ní Lẹ́kì. Óyá. Ìmáàmù wa Ahmad wọ́n ní àwọn sọ̀pọ́ọ̀tì ní 50,000 naira. Allahu Akbar. Àwọn kọ́mítì náà dà. Ẹ̀yin elétò ẹ súnmọ́ wọn o. Àti tàtún ni. 200 lélẹ́yìí o. Bẹ́ẹ̀ ni. Ọjọ́ lọ. Allah. Wọ́n ló kí 100. Tọ́. Wọ́n lọ 100 yẹn ni. Nínú àwọn ọ̀rẹ́ wọn Alhaji wa Ẹlẹ́wù Ẹ̀tù. Ẹlẹ́wù Ẹ̀tù. 100,000 naira. Allahu Akbar. Alhaji Ẹlẹ́wù Ẹ̀tù. Bàbá wa Agboola wọ́n náà fi 100,000 lẹ̀. Allah. Ó ń pé bọ̀. Bàbá wa Ahmad Gbódòfù wọ́n ní àwọn náà 50,000 naira. Ó ń pé bọ̀. Akéwèjì Àdínì Adex 50,000 àbí 20,000 naira. Masha Allah. Allah.
bàbá ẹlẹ́wẹ̀ wọ́n ní tù ẹlẹ́wù ẹ̀tù 100,000. 100,000 naira. Aha. No, ó ti kọjá 5 ó ti kọjá ngbò tí wàá kọjá mo á ṣe bí n tún gòkè lọ ni blue roof flower yìí nǹkan máa lo òkè ń bẹ̀ ni ẹ̀bẹ́ yìí náà bá wò kí ẹ rí bó ṣe ga tó tá a tún ni wọ́n ní ọmọ àdùnnú àwọn náà ti ṣe bẹ́ẹ̀ owó ni Kùránì ní antum haula أأنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله في سبيل الله أواني ومنكم من يبخل فمنكم من يبخل Ọlọ́run láhùn bẹ́nu yín منكم من يبخل ọ̀rẹ́ wọn ni àwọn náà ní 5,000 kò ní tán lọ yín ẹ ní wọ́wọ́ tì. ومن يبخل ṣùgbọ́n wà máa ń yabkhal. فإنما يبخل عن نفسه ẹni ó bá san fúnra ara rẹ̀ ni. والله الغني Ọlọ́run lémi ọba ọ̀rọ̀ ni mí o. وأنتم الفقراء tálíkà lẹ́yìn tí yín. فإن تتولوا Ọlọ́run wá lẹ́ni ó bá gbẹ́rù gbọ́nrí tó rí bíi tọ́lọ́run tí ọ̀náwó sí. يستبدل قوما غيركم. Alhaji wa al-Mubarak ẹ ní parẹ́. آمين. ẹ ní parẹ́. Àmín. ẹ ní parẹ́. Àmín. ẹ ní parẹ́. Àmín. Àlùbáríkà yín ó sì kalẹ̀. Àmín. ẹ ní máa padà sí ibùdó. Àmín. Wọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi ayé ò wasallam. ní sú yín. Àmín. ẹ̀yin náà ò ní sú ayé. Àmín. Wọlá la hawla. ولا قوة إلا بالله العلي العظيم. Ta ló tún kàn? ẹ ṣeun. Bàbá wa Ainu Ridọ. tọ́ masha Allah masha Allah. Aha. Ta ló tún kàn? Alhaji wa Muhammad Saheed Aládàbí. Jimá ń bo wọn wà ẹ ṣe Bàbá wa ẹ ṣe. Al-Mubarak. Ta ló tún kàn? ومن يبخل فإنما يبخل عن نفسه. ta tún ni o. Wọ́n ní ta ló tún kàn bàbá wa Ainu Ridọ. sáwọn náà ni Muhammad Jimá ẹ ṣeun Tọ̀. ẹ ṣeun Allah. tọ ẹ dákun kílẹ̀ fún wa Kílẹ̀ fún wa. mọ́sálásí ni ẹ dá sí tọ́lọ́ Al-Mubarak. Al-Mubarak. bẹ́ẹ̀ bá sì Naam. dá sí ẹ ní parẹ́ láéláé Eh. ẹ ní kódà gbogbo ọmọ tó jáde lára yín ìyà ò ní jẹ wọ́n. Amina. ọlànà Muhammad Sallallahu alaihi ìlú lè wasallam. fẹ́ fún wa. Wọ́n lè lò ó. Hello. ìlú lè fẹ́ fún wa. wọ́n ní Alhaji wa Muhammad Jamiu wọ́n náà fún wa Alhaji Saheed wọ́n ní àwọn fún wa ní 250,000 naira. Allahu Ọlọ́run níjọ́ Akbar. tán bẹ̀ Àmín. ẹ ní wọ́wọ́ tì Àmín. ẹ ní wọ́wọ́ tì Àmín. ẹ ní wọ́wọ́ tì ọlọ́nàbí wa Muhammad Sallallahu alaihi ẹ wasallam. ṣe aha Náà. ó ti délẹ̀ Tatuni. tọ̀ anton ahola. أأنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله تدعون لتنفقوا في سبيل الله أها فمنكم من يبخل منكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه Ọlọ́run lẹ́ni ọba san fórí ara rẹ̀. يبخل عن نفسه والله الغني owó tí wọn ò ní sin mọ́. والله الغني Ọlọ́run lémi Ọlọ́run ọrọ̀ gidi ọrọ̀ èmi gan lọ́rọ̀. والله الغني والله الغني والله الغني والله الغني وأنتم الفقراء. وأنتم الفقراء ما
Masha Allah. فإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. Ọlọ́run níbi wọ́n bá pààrọ̀ yín ẹni tí ó dáa jù yín lọ náà ni wọ́n fi pààrọ̀ yín. ثم لا يكونوا أمثالكم. Gbogbo wa tá a wá wà ń bí gbogbo ẹni tí ń jẹ́ olóríire níbi tá a wà yìí ni kó nawọ́ ẹ̀ tó sókè. mara rẹ lólóríire. olóríire pátá ni kó nawọ́ rẹ̀ sókè. Wọ́n ní chairman Ìkòsí Ìṣẹ́rí wọ́n wà ń bí mayores tọ́ ẹ dákun wọ́n ní ẹ̀yin náà ẹ bọ́ bí ẹni tí wọ́n rán wá ní. ẹ dá sí tọ́lọ́ ẹ má bọ̀ wá. wọ́n fi dáadáa rán yín ẹ̀yin náà sì ní dáadáa tẹ́ ẹ fẹ́ ṣe. Inshallah. Kò lè jẹ́ pé ni ọ̀ràn yín nìkan lẹ́ẹ̀mọ́ jíṣẹ́ rẹ̀. wọ́n ní èlò. Aleykum salaam wa rahmatulah. Hello. Àwọn náà ní ẹ̀yin náà lẹ́ lọ jíṣẹ́ fẹ́ni tó rán yín wá pé bíbẹ̀ ṣe rí nìyí o ọba Ìlọrin pàápàá wá o. nǹkan gbéra wọn pọ̀. Gbogbo àwọn àfa ńláńlá nílùú Ìlọrin ni wọ́n sì pèsè o. bẹ́ẹ̀ni. Gbogbo àwọn olówó Èkó yìí náà ni wọ́n pèsè o. Wallahi. ẹ jíṣẹ́ fún ẹ lọ́hùn Masha. nǹkan gbéra wọn pọ̀. Ẹ̀yin náà lẹ́tùn lọ jíṣẹ́ fàáfàá ṣé ẹ̀yin ọ̀wá ní tẹ́ fàáfàá lẹ́nìí lónìí owó mọ́sálásí látọwọ́ tọ̀dọ̀ yín. látọ̀dọ̀ tí yín ń kọ́. tọ̀. Masha Allah dáadáa yín ò ní bàjẹ́. Amina. dáadáa yín ò ní bàjẹ́. Ta ló tún kù. wọ́n ní ta ló kàn. olóríire ló kù o. olóríire gbogbo olóríire tó wà níbí kọ́ náwó ẹ̀ sókè. gbogbo aládàásí. olóríire lèmi o. olóríire lèmi. olóríire lèmi o. olóríire lèmi. ń gbọ́ olóríire gbogbo olóríire tó wà níbí kí oníkálukú kó débi rọ́bà tó wà nílẹ̀ yìí. máa mú un tó o bá ní lágbára máa mú bọ̀ wá síbẹ̀ kó máa jó o mọ́ṣáláṣí tó bá ti wá mú bọ̀ wọ́n sọ pé ara rere ni ò fi mí dá ara rere ni ò. Aláàjì wa Ọlọ́run máa fi mí dára tí ó dá ara rere ni ò fi mí dá. wọ́n wá nígbà táwọn sọ̀kalẹ̀ Aláàjì wa pé àwọn pé lọ́ọ̀rẹ́ wá nǹkan kan fún wọn pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n lọ wá yìí àbí. wọ́n wá 50,000 lé wọn lọ́wọ́ àwọn náà sì mú un bọ̀ pé kò burú bọ́ bá rí bẹ́ẹ̀ owó tèmi nì. gbogbo wa náà ká dìde lẹ́ẹ̀kan náà pé ara rere ni ò fi mí dá. ara rere ni ò fi mí dá. ara rere ni ò fi mí dá o. ara rere ni ò fi mí dá. Ọlọ́run máa fi mí dára tí ó dá. ara rere. tọ́ ọ bá jẹ́ olóríire dìde Ọlọ́run máa tọ́ ọ bá jẹ́ olóríire sẹ́ dìde kó o débẹ̀ yẹn. oníyàgì. máa fi mí dára tí ó pa mí lẹ́kún. ara rere ni ò fi mí dá. máa fi mí dára tí ó gbẹ̀mí mi. ara rere ni ò fi mí dá. kó fọ́ni lójú ara ló fi dá. ara rere ni ò fi mí dá. kò dì nílé tí ara náà ní. ara rere ni ò fi mí dá. kó pa ní lọ́mọ ara ló fi dá. ara rere ni ò fi mí dá. kó pa ní lọ́kọ ara náà ní. ara rere ni ò fi mí dá. kó pa ní láya ara ló fi dá. ara rere ni ò fi mí dá. Ọlọ́run má fi mí dára tí ó dá. ara rere ni ó fi mí dá. Ọlọ́run má fi mí dára tí ó dá. ara rere. lórí ọmọ má fi mí dára tí ó pa mí lẹ́kún. ara rere ni ò fi mí dá. má fi mí dára tí ó gbẹ̀mí mi o. ara rere ni ò lórí fi mí iṣẹ́ mi dá. má fi mí dára tí ó pa mí lẹ́kún. ara rere ni ò fi mí dá. Ọlọ́run má fi mí dára tí ó dá o. ara rere ni ò fi mí dá. Ọlọ́run má
fi mi dára tí ó dá. ara rere òfin mi dá. sọ pé ká lè jọ ṣe pẹ́ títí. 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 ọlọ́run jẹ́ mi olóye ogun. ká lè jọ ṣe pẹ́ títí. ọlọ́run jẹ́ mi olóye ogun. ká lè jọ ṣe pẹ́ títí. ká lè jọ ṣe pẹ́ títí. ká lè jọ ṣe pẹ́ títí. ká lè jọ ṣe pẹ́ títí o. ká lè jọ ṣe pẹ́ títí. ọlọ́run jẹ́ mi ọ̀tẹ̀ ogun. ká lè jọ ṣe pẹ́ títí. ọlọ́run jẹ́ mi bàbá ọ̀tẹ̀ ogun. ká lè jọ ṣe pẹ́ títí. ọlọ́run jẹ́ mi gbogbo ogun. ká lè jọ ṣe pẹ́ títí. ọlọ́run jẹ́ mi olóye ogun. ká lè jọ ṣe. kájọ wí. ká lè jọ ṣe pẹ́ títí. ká lè jọ ṣe. bàbá Bàrígà o ká lè jọ ṣe pẹ́ títí. ká lè jọ ṣe pẹ́ títí. ọlọ́run jẹ́ mi bàbá ogun. ká lè jọ ṣe pẹ́ títí. ọlọ́run dákun jẹ́ mi ogun. ká lè jọ ṣe pẹ́ títí. akí bàbá wa bàbá Bàrígà ẹ kú Nísìn. ìjókòó. ẹ kú náwó. ájì wa olùkọ́ bàbá àgbà Hey, Sheikh Murtada Abdulsalami. àti àgbúrò yín ń bí. bàbá Bàrígà. a kò ìgbúrò yín. àgbúrò yín ń bí ẹ bá ń pè Bàbá Bàrígà. ẹ pé Bàrígà bàbá ní ká ẹ máa bọ̀ wá. ẹ máa bọ̀. wọ́n làwọn fẹ́ kẹ́ ẹ mi. ètò náà kan ẹ̀yin náà. ẹ̀yin náà ọlọ́run kẹ́yìn ẹ má máa gbogbo ẹ̀ náà kọ́ la fi máa sọ pé àfáà ni mí àkìtà ló lówó lọ ní ìsìn jà àfáà lọ. àìnù rí dán pé yẹn kan ẹ̀yin wọn. nìkan lẹ̀ ń jẹ gbogbo Bàrígà wàláì àbí. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin nìkan ẹ má bọ̀ mí má bọ̀ mí má bọ̀ mí. bàbá Àbí? Bàrígà. mo gbọ́ ń torí onílù etí mi ò dín. ọlọ́run ó ṣàánú rẹ̀ amínà. kò ní káwọ́ àánú kúrò lára rẹ̀ àmín àmín àmín. kò sì ní má padà sí ibú àmín kò sì náà. ní parẹ́ máyé lára àmín. ìwọ náà fún wọn ní nǹkan kan bí. ẹ̀yin ó náà lè dá máa sí. pa àwọn àfáà dá sí. wàláì. mo gbọ́ ń torí. Muhammadu al-Muritado. tọ́ ájì wa olóko bàbá mi àgbà wálẹ̀ nìbàdàn wálẹ̀. ájì olóko bàbá mi àgbà nìbàdàn Sheikh Murtada bàbá Bàrígà Naam. wọ́n ní Bàbá àwọn Murtada. náà àwọn fún wọn ní 100,000 naira. Muhammadu Allahu al-Muritado. ẹ ní parẹ́ máyé lára o ẹ ní parẹ́ máyé lára o ọba tí ń gbà fún yín kò ní padà lẹ́yìn yín o la hawla wala quwwata illa billah. ẹ ṣe ta ló wọ́n tún ní kàn. adex sọpọ́ọ̀tì bàbá Bàrígà ọlọ́run bá wa ṣe dáadáa fóun náà. al-Muritado. Muhammadu Olúwa. Tawa Yasin. Muhammadu al-Muritado. Muhammadu al-Muritado. Muhammadu Tawa Yasin. mo rò pé èyí tó máa kàn nísìn òun ní gbogbo àwọn olóyè tọ̀ àti àwọn aláwọ̀ tọ̀. ẹ rí i pé programu yìí bẹ́ẹ̀ ti ṣe ní èkó Èkó ń bí nìyẹn wọ́n ní báyìí là ń ṣe ń lé wa èwọ̀ bòmí. lànà àdá tún wọ́n lè Very gẹ́gẹ́ nice. àdá bá a ti ń ṣe ń lé wa lọ́rọ̀ yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni sà. ilẹ̀ iṣu lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olóyè ọlọ́run ṣe ó ti mọ́ yín lára náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. àṣedòru. wọ́n ní owó Shewa Ahmed Al-Mukhtar tọ̀ 1.5 owó náà ti wọnú àkáǹtì o. 1.5 Allahu Akbar. million. ọlọ́run ní jọ́ tán bẹ́ẹ̀ ẹ o. kú náwó. ọlọ́run ní jọ́ tán bẹ́ẹ̀ o. Àmín. ọlọ́run ní jọ́ tán bẹ́ẹ̀ o. Àmín. ẹ ní dẹni àná o. Àmín. ẹ ní wówó tí o. ọlá nàbí wa Muhammad Sallallahu alaihi aṣọ wasallam. yìí ọrùn yín ọlọ́run ní fàáya kò sì ní bọ́ kúrò lọ́rùn yín la hawla wala quwwata illa إلا billah. بالله العظيم. Abdul Wahab
Abdulkabir tọ̀ 300,000 tiẹ̀ náà ti wọlé. ó ti Wọ́n ló ti wọlé wọlé o. ó ṣe gbì. Gbogbo yòókù náà ni ó wọlé. Insha Allah. Babatunde Bass ẹlẹ́wù ẹ̀tù ẹlẹ́wọ̀ ètò 100,000 tiẹ̀ náà ti wọlé ó ti lẹ́sẹ̀kẹsẹ̀. wọlé Nísìnyí ó wá kà àwọn awardis. àtàwọn olóyè Wọ́n ní ibi olóyè ló kù nísìn. tọ̀ Wọ́n ní láwàní káwé láwàní àbí. bẹ́ẹ̀ ni Ọ̀yá àwọn tí ó ṣètò láwàní dà. bàbá wa Ẹ̀yin ẹnu láwà rídọ̀ ní Àwọn dà. tí ó ṣètò láwàní. Ẹ̀yin táwé láwà ní. bàbá wa Haji Al-Fulani Al-Fulani. Alpilani. Ètò náà kàn yín. Al-Fulani. Abẹ Ọlọ́run Abẹ. abọ̀kanso rẹ̀ bẹ́ àfàìníkù ẹ̀bẹ́ má ṣe léyìí láṣẹ mọ́ fún Ainu Ridọ. Àmín. Ọlọ́run má Àmín. ṣe léyìí láṣẹ mọ́ fún Ainu Ridọ. Àmín. Orí ọmọlúwàbí ni ọmọlúwàbí pèsè lára wàláì ó sì níbẹ̀rù Ọlọ́run. bẹ́ẹ̀ ni Ọlọ́run wọlá ṣáájú ò ní má padà sí ibú. Àmín. Ò ní má padà sí ibú. Àmín. Ò ní parẹ́ máa yé lára. Àmín. Àárín ìwọ pẹ̀lú Ọlọ́run ò ní dàrú. Àmín. Àárín ìwọ àtọ́lọ́run ò ní dàrú. Àmín. La hawla wala quwwata Illa billahi al-aliyyil azim. tọ́. bàbá wa Al-Fulani.